أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. يا طيب الأسماء يا من هو الله ومن لا يسمى ذلك الاسم إلا هو، ومن كل ما نشكوه يا رب عافنا كأيوب إذ عافيته بعد بلواه. فمن كان من ربي فإنك ربه، ومن كان من مولى فإنك مولاه. فأنزل علينا المن يا من بمنه على قوم موسى أنزل المن والسلوى على قوم موسى أنزل المن والسلوى. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. mo kí gbogbo wa pẹ̀lú kíkí tó dáa jùlọ kí assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. À ń kíra káàbọ̀ sórí ètò Al-Basira, èyí tí a máa ń tẹ́tí gbọ́ láti iléeṣẹ́ rédíò Solutions FM 3.9. ètò náà ti dé sí etí àgbọ́ wa ní orí afẹ́fẹ́ pẹ̀lú ìyọ̀nà t'Ọlọ́run. Àwọn sáàsù wa tí wọ́n mọ́ bá sọ̀rọ̀ lọ ní gbogbo àwọn tó wà bí pẹ̀lú wa, kí àwa náà kí á farabalẹ̀ jókòó ká máa fọkàn bá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn náà lọ. Kọ́lọ́run jẹ́ kó ṣe wá ní àǹfààní, kó dẹ̀ san wá lẹ́san lórí. Allahumma amin. Àwọn sáàsù wa tí wọ́n tún mọ́ bá sọ̀rọ̀ lálẹ́ gẹ́gẹ́ bí ìṣe wọn látẹ̀yìnwá, àwọn náà ní Sir Sulaiman Boni Ibrahim Abu Ibrahim Ẹ̀sàòkè. Kọ́lọ́run má jẹ́ kó rẹ̀ wọ́n láéláé. Bismillah. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على أشرف المرسلين محمد بن عبد الله صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن سلك مسلكه ونجى منهجه إلى يوم الدين وبعد. adúpẹ́ lọ sí ọ̀dọ̀ Ọlọ́run ọba tí ó ṣe wá ní mùsùlùmí, òun náà lọ́ba tí adúpẹ́ fún. À ń tọrọ àlékún ìkẹ́ àlékún ìgẹ̀ fún aṣíwájú ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Ìkẹ́ Ọlọ́run kó máa bá ànábì àti àwọn aráalé rẹ̀ àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn mùsùlùmí tí à ń tẹ̀rù jókòó tí ànábì wa sallallahu alaihi wasallam tó filẹ̀ títí ó fi di ọjọ́ gbẹdàl kìyàmà. Allahumma amin. Ní àkọ́kọ́ àǹfààní ọlọ́mbẹ́lọ́n gbogbo àwọn tí wọ́n ń dá tọ́rọ́ kọ́bọ̀ tí a fi ń rí wa gbọ́ yìí, tá a fi ń rí wa gbọ́, Ọlọ́run bá lè kọ́lá kọ́ bá ní sàlékún dáadáa wọn, kọ́lọ́n kọ́ wọlé àdọ́kan sọ̀rọ̀ àánú wọlọ́run ni wọ́n wá, Ọlọ́run bá ní sí wọn lẹ́ni àánú rẹ̀, má sí wọn lẹ́ni ìbínú sí rẹ̀, wọlé àrísìkí rọrùn Ọlọ́run bá ní ṣe fún wọn. Iléeṣẹ́ Solution FM má jẹ́ kó jóná, àlùbáríkà dáadáa Ọlọ́run bá ní dàbò wọn. La hawla wala quwwata illa billahi lazim. Gbogbo ẹ̀yin tẹ́ wájú lólùfẹ́ òdodo látara wa tí ẹ jẹ́ pé Ọlọ́run lẹ nífẹ̀ẹ́ lára wa, Ọlọ́run kó gbàdúrà ẹnìkọ̀ọ̀kan wa náà o, bùkátà wa Ọlọ́run jẹ́ kó bí yá o, wala la hawla wala quwwata illa billahi lazim. Àwọn àgbàlagbà gẹ́gẹ́ bá ti máa sọ fún wa ni pé wọ́n ní bí náà bá tán lásọ ẹjọ́ ní tẹ́lẹ̀ kan náà. So tí àwọn kan bá ń dìde ní àsìkò tá a wà yìí láti máa da ojú ẹ̀sìn bolẹ̀ pẹ̀lú ìròrí àwọn ṣíà, so wọ́n tiẹ̀ ti bọ́ta, wọ́n ti sọ wípé ṣíà Ali làwọn, so kò sí ti ń jẹ́ ṣíà Ali, ṣíà ń jẹ́. So àwa aráalé a gbọ́dọ̀ mọ nǹkan tí ń lọ dáadáa, wípé àwọn tí wọ́n jẹ́ ọ̀tá ẹ̀sìn ṣùgbọ́n lórúkọ Islam òun ni wọ́n fi máa bojú, tí wọ́n máa bú àwọn sàbí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Àti clear ọ̀rọ̀ ìtàn Abubakar bí wọ́n ṣe ní inú rẹ̀ kò banújẹ́ tó
àti gbogbo nǹkan tí wọ́n sọ ń pa Abubakar àti clear rẹ̀ ní ọ̀sẹ̀ bíi 2-3 la fi clear ilé yẹn. Lónìí ọ̀rọ̀ àwọn sàhábà yìí náà láṣọ. So kí ni ìparun tí ń bẹ fún ẹni tí bá ń bú sàbí ànábì? àwọn wo là ń pè ní sàhábà? So tá bá ń sọ pé ẹ má bú sàbí ẹlòmíràn kì í ṣe gbogbo sàbí ni òun bú. wọ́n lè ní Abubakar àti Umaru nìkan ni làwọn ń bú nínú àwọn sàhábà ànábì. So tá là ń pè ní sàhábà? Sàhábíyù òun náà ni gbogbo ẹnikẹ́ni tó rí ànábì wa sallallahu alaihi wasallam tó rí sójú, tó sì gbàgbọ́ nígbà tó rí un, ó sì kú lórí ìgbàgbọ́ ọ̀hún. So ti yé bá wọn, ó kú lórí ìgbàgbọ́ ọ̀hún, irú ẹni bẹ́ẹ̀ là ń pè ní sàábé. So gbogbo àwọn tí wọ́n rí ànábì sójú, tí wọ́n gbàgbọ́, wọ́n tẹ̀lé ń tó mú wá, so ti yé bá wọn, wọ́n sì kú lórí rẹ̀. Kì í ṣe pé gbogbo ẹni tó rí ànábì sójú àbí tí a jọ lògbà òun là ń pè ní sàábé o. Definition tí ò lọ nìyẹn o. Gbogbo àwọn ẹni tó rí ànábì sójú tí ò bá gbàgbọ́ kì í ṣe sàábé ànábì. ẹni tó rí ànábì sójú tó gbà tí èé ṣe tọkàntọkàn, tí èé ṣe ìmánì bí àwọn mùnáfíkì, wọn ò sínú sàábé o. òun lẹni tó nígbàgbọ́ nínú ànábì, ó nígbàgbọ́ náà lọ nígbàgbọ́ nínú ànábì, ó sì rí ànábì sójú báyìí, wọn àtànábì jọ ríra wọn báyìí, tó rí ànábì sójú. So kódà kọ́mọ́ gbọ́rọ̀ lẹ́nu ànábì, ó ti di sàhábà nù. rírí ànábì òun tó sì jẹ́ mùmínì lásìkò òun, irú ẹni bẹ́ẹ̀ ó ti lọ́lá ju everybody lọ. So níwájú Ọlọ́run ẹni tá à ń pè ní sàábé nù. Náà ká wá padà síbi wípé a ti mọ definition wọn, a wá fẹ́ sọ̀rọ̀ nípa yíké kí ni ìdájọ́ ẹni tí bá ń bú àwọn sàábé ànábì, àwọn táwọn àtànábì jọ lògbà tí wọ́n sì gbà fànábì, tó jẹ́ pé àwọn ni wọ́n fi omi àtẹ̀jẹ́ wọn tí wọ́n fi rin oko Islam, tí wọ́n fi gbin nǹkan tí wọ́n fi bá wa lọ́gì Islam lálọ́yè, tó wá dóní táwa wò yí pé nítorí ká fi máa ránṣẹ́ sí ẹ náà ní kí ni o, ò ní èébú, ò ń lè pè. Kí ni ìdájọ́ ọ̀rọ̀ ẹni bẹ́ẹ̀? Àkọ́kọ́ a gbọ́dọ̀ ọ̀kọ́ mọ wípé tẹ́nìyàn bá mú ẹyọ kan péré nínú sàbí báyìí, tó bá ti bú gbogbo sàbí ànábì ló ti bú. Kí lẹ̀ rí wa lórí ilé? Ẹ jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ Al-Qur'an. Nígbà Ọlọ́run fẹ́ sọ̀rọ̀ nípa àwọn ànábì Ọlọ́run, sẹ́ni gbogbo ohun tó bá ti lè jẹ́ wípé orúkọ tó kó yẹn papọ̀, tó o bá ti takẹyọ kan bẹ̀, ìdájọ́ gbogbo ẹ̀ ni ó máa wà. Màá mọ́rọ̀ àwọn ànábì Ọlọ́run àtàwọn màláíkà wà. Àkọ́kọ́, àwọn ànábì Ọlọ́run, ẹ ń bá ti tako ànábì Ọlọ́run kan, gbogbo ànábì tọ́lọ́run rán wá sáyé pátá ló ti tako. Tó o bá gbà fànábì Ìsá tó o sì jẹ́ mùsùlùmí, ìyẹn táwọn ọmọlẹ́yìn àwọn Christian tí ń pè ní Jesus Christ, tí mùsùlùmí bá ní òun ọ̀gbà lánàbí Ọlọ́run, ó sínú ọmọlẹ́yìn ànábì. Tó o bá ti tako, ó ti di kèfèrí, tó ní kì í sànábì Ọlọ́run. ìyẹn táwọn gbọ́dọ̀ gbà mẹ́ni pé ànábì Ọlọ́run ni, kì í sọmọ Ọlọ́run. Ṣùgbọ́n jìṣẹ́ Ọlọ́run ni tọ́lọ́run rán wá sáyé, ta lọ́lọ́run sì rán sí àwọn ọmọ Ísírẹ́lì. Sùtì báyìí, inú àwọn tọ́lọ́run rán wá sáyé ni tọ́lọ́run sì pàlé. Mùsùlùmí gbọ́dọ̀, ló jẹ́ pé àwọn mùsùlùmí a máa ń pànà bí Ìsá lé gan dáadáa. Kódà pípadà bọ̀ rẹ̀ kò tí ì kú, mùsùlùmí gbà yàn, àwọn gbọ́dọ̀ gbà kó ti kú. ń sì ń padà bọ̀ nígbẹ̀yìn ayé. Pípadà bọ̀ rẹ̀ tí sì ń padà bọ̀, inú àpọ́nlé tá a kà fún ni pé ànábì Ìsá ń padà bọ̀, ìyún Jésù kò sì ní èdè bí olè lóru. Ẹ̀yin náà gùn nǹkan kéèyàn fẹ́ fi nǹkan gbé èèyàn kí a sọ pé yóò dé bí olè lóru. Àṣẹ ẹni sọ pé àbẹ́yẹn kan ó dé bí olè lóru. Rárá, Ìsìláàmù jẹ́ kó yé pé ìrọ̀lẹ́ ni ó dé, ìtànàbí sálàyé fún àánú kìí sólè. Rárá, ànábì nígbà kéèyàn bá fi ìròyìn lẹ́yìn ọ̀rọ̀ pé yóò dé bí olè lóru. Kí ló dé? Ìrọ̀lẹ́ ni ó dé. Tó ti bá wọn lásìkò àlàsárì, ànábì júwe rẹ̀. Yorùbá gan sọ pé àlejò tó fòru wọ̀lú, wọ́n ní gídá ní ọ̀jẹ̀. So ànábì sọ ọ̀jẹ̀ gídá débi pé yóò dé bí olè lóru. So agbọ́dọ̀ tó o bá ti wá tako ànábì Ọlọ́run kan, gbogbo ànábì tó Ọlọ́run wáyé lọ tako, kí lẹ̀ rí wa? Ọlọ́run ní kadhabati qawmu Nuhin lil mursalin. Ọlọ́run ní àwọn ìjọ Núhù, gbogbo àwọn ànábì Ọlọ́run tèmi Ọlọ́run mọ̀ràn wá ní àtakò. Ọlọ́run mú wá ní jágùn. Kadhabati qawmu Nuhin lil mursalin. Ọlọ́run ní gbogbo ànábì Ọlọ́run, àwa wò ká ìjọ Núhù. Ọlọ́run ní wọ́n tako gbogbo ànábì Ọlọ́run nítorí pé Núhù nìkan ò dáṣẹ́ jẹ́. Iṣẹ́ tó wá jẹun, òun náà ni Isa wá jẹ́, ni Musa wá jẹ́, ni Ayuba wá jẹ́, ni Ibrahim wá jẹ́, ni Muhammadu wá jẹ́, sallallahu alaihi wasallam. Tó bá ti wá nìkan lọ gbà fún ọgbà fún kejì, gbogbo wọn pátá lọ tako. Ẹ̀rí nù. In tó bá ti lè kóyàn kakọ̀ ká ní ẹmọ kàyọ́ ilé ilẹ̀ tèbi, gbà fún Abubakar àti Umaru náà lámọ̀ bú, Ali nìkan ọgbà, gbogbo sàbí ló tako. Kìyàsù nù.
ẹ̀ẹ̀kejì kí mú tàwọn màláíkà wá ọlọ́run ní man kana aduwwan li Jibril fa inna Allaha aduwwun lil kafirin. So nígbà ọlọ́run fẹ́ máa ń sọ ọlọ́run ní ẹ ń bá jọ́ta fún Jibril àti Mikaela àti Israfil ọlọ́run ní òun ọlọ́run ọ̀tá ló ń jẹ́ fún irú ẹni bẹ́ẹ̀ ó ti di kèfèrí. Kì í ṣe ó ti takò gbogbo màláíkà yòókù náà nù, kò sí nǹkan tó gbàgbọ́ ń bẹ́ẹ̀. Ẹnìkan Jibril ló takò, kódà sábà nùsùlù àyà yẹn Jibril làwọn ẹni tí ń sọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́run fi ní rárá bó o takò Jibril gbogbo màláíkà yòókù náà ló takò, ó ti di kèfèrí náà. So ẹ ń bá ti lè bú sàbí kan gbogbo sàbí ló ti bù, torí pé ó kọ yẹn àwọn tó rà nàbí sójú. Kí wàá ní ẹ̀rí wa tá a fi mọ̀ pé àwọn ẹni lọ́lá kí n tó kọ́kọ́ lọ sọ bí ìdájọ́ ẹjẹ́ á lọ nú àyà Al-Qur'ani. So ká lọ sí àyà bíi méjì kan sí mẹ́ta. Àkọ́kọ́ Suratu Tawbah àyà 100, Quran chapter 9 verse 100. Ọlọ́run ní was-sabiquna al-awwalun. Ọlọ́run ní sẹ́ rí àwọn ẹni ìṣáájú tàkọ́kọ́ yẹn. Minal muhajirina wal ansar. Kì í ṣe àsìkò tafsiri láwà. Ṣé mi ń tẹ̀bùrìdíyà ni àbí bàyàníyà? Ọlọ́run ní àwọn ẹni ìṣáájú àkọ́kọ́ nínú àwọn muhajiruna ni o, bóyá muhajiru là ń sọ ni o, àbí àwọn ansọ́rí. Tá bá ń sọ̀rọ̀ ẹni àkọ́kọ́, ẹ kọ́kọ́ bá ń béèrè ta ni number 1 ẹni tó kọ́ gba Islam. Tí ẹ bá ń sọ number 1 ẹni tó kọ́ gba Islam, àárín èèyàn mẹ́rin ni wọ́n wá sí. Àwọn àfáà gan ọmọ number 1 jasman kí wọ́n sọ pé ní yìí ni number 1 pé number 1 ni tí ọ̀sẹ̀ ń tọ́kọ́ wọ́n wà á pín tọ́ra àmọ́ number 1 náà mẹ́rẹ̀ẹ́ni tí wọ́n fẹ́ dákọ̀ ẹ̀ Abubakar, ìyá wa Khadija, Aliyu ibn Abi Talib àti Zaidu ibn Haritha. Àwọn mẹ́rẹ̀ẹ̀rin ẹni tí ó sọ pé number 1 ni jasman tí ó kàn sọ pé number 1 ni yọ mẹ́rin tí ó lágbára wa o, èmi ò tí kì ó débẹ̀. Ṣùgbọ́n àwọn àfọ́ onítàrí ẹ̀ wọ́n wá máa ń pín pé ẹ má wulẹ̀ dára yín láàmú tọ́ra àmọ́ number 1 gangan náà mẹ́rẹ̀ẹ̀rin o. Kí ló dé? Abubakar ọ̀rẹ́ tímọ́tímọ́ ló wà àtànábì, ìyá wa Khadija ìyàwó, Ali ọmọ àbúrò ọmọ ẹ̀gbọ́n bàbá ànábì ni, inú ọlọ́dà ànábì ní gbé, Zaidu ẹrú ìyá wa Khadija ni nígbà náà, inú ilé ànábì ló náà ń gbé. Nígbà ló ń gbà ànábì ìdè ló jíṣẹ́ gbogbo àwọn mẹ́rẹ̀ẹ̀rin àwọn tó súnmọ́ náà nù. Táwa lẹ́ni àwọn àfáàní ẹja máa yanjú èyí pé ẹni àkọ́kọ́ nínú àwọn ọkùnrin tí wọ́n jágbàlagbà Abubakar wa awwal man aslama minan nisa Khadija. Àkọ́kọ́ ẹni tó kọ́ gba Islam nínú àwọn obìnrin ìyá wa Khadija. Àkọ́kọ́ ẹni tó kọ́ gba Islam minas sibyan nínú àwọn ọmọ wẹrẹ Ali tọrọ mekelo. Àkọ́kọ́ ẹni tó kọ́ gba Islam minal mawali nínú àwọn ẹrú òun náà ni ta ni o, Zaid ibn Haritha. So tọ́lọ́ bá ń kọ́ sọ pé àwọn ẹni àkọ́kọ́ tí Ọlọ́run ó ròyìn ẹni tẹ́ máa ṣépè fún àbí nínú Kùránì. Ta lẹ́ni àkọ́kọ́? Abubakar. As-sabiquna al-awwalun minal muhajirina wal ansar walladhina tabauhum bi ihsan. Ọlọ́run ní àti gbogbo ẹ̀ ń bá ti tẹ̀ láwọn tá a sọ yìí. Ó fi hàn pé tó o bá fẹ́ rẹ́sìn ṣe ìwọ tó o ń bọ̀ lẹ́yìn, Ọlọ́run ní gbogbo ẹ̀ ń bá ti tẹ̀ láwọn sàábé. Kùránì ní sọ yìí o. Àwọn tí wọ́n ní àwọn tẹ̀lé òun làwọn kan wá ń pa wọ́n mùsùlùmí lónìí. Ẹni tó wá jẹ́ number 1 ẹni tí ẹni ká tẹ̀lé ni wọ́n fi pè ránṣẹ́ sí. Ni wọ́n ń sọ àlébù rẹ̀ wípé kódà tẹ́ntẹ́ ẹ bá ti ṣàlébù rẹ̀ ẹ fẹ́ gbé lórí igbá kí wọ́n máa gé ni. Kódà kẹ́ni ẹ̀ sì máa ń ṣépè fún ni tí bá kan sọ tó ṣe tí ọ̀dà. Yorùbá ní kíní kan pàdé mọ́ kọ̀ yẹnu ọmọ. So ìyá pàdé mọ́ kọ̀ yẹnu ọmọ. Bóyá yóò bá tiẹ̀ wá lóhùn ọjà lèbù. Ṣé àwa àsìkò wà ẹ̀ lásìkò àwa rí fúrafú yìí láwọn ẹ̀yà àdégbò àwọn tó jẹ pé wọ́n bá nàbí lò gbà, wọ́n rí ànàbí, wọ́n ná gbogbo dúkìá wọn. So Ọlọ́run ní gbogbo ẹ̀ ń bá ti tẹ̀lé wọn radiyallahu anhum, èmi Ọlọ́run yọ́nú sí wọn àtàwọn tí wọ́n tẹ̀lé àtàwọn náà. Ó fi hàn pé tó o bá ti ń bú wọn ọ̀ tẹ̀lé wọn ní òsì náà radiyallahu anhum. Gọ̀díbàlọ́wà alayhi ní tiẹ̀ báwọn pé Ọlọ́run ẹni tó lọ ń bínú sínú wàárọ̀ dú Ọlọ́run ní bímí Ọlọ́run sì yọ́nú sí àwọn náà yọ́nú sí mi Ọlọ́run. Wa'adda lahum jannatin tajri tahtaha al-anhar. Ọlọ́run lẹ́mi Ọlọ́run ti pèsè àlìjánnà tí àwọn akérèmọdò tí ń sàn kọjá lábẹ́ rẹ̀ kákùnbẹ́ ọ. Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni ìfọ̀kànbalẹ̀ ni wọ́n, ẹni ìyọ́nú èmi Ọlọ́run ni wọ́n. Àyà mi ń bẹ
nínú alukur'an nínú suratul tauba 117, ìmí ń bẹ nínú suratul fati 118, ìmí ń bẹ nínú suratul ashir tọ́lọ́run fi ròyìn àwọn sàábé yìí. ìfẹ́ ká pẹ́ jù lórí torí pé bí ìdájọ́ la fẹ́ lọ bí tá a sì fẹ́ yà ó sì díẹ̀. àfáà wa al-Hafiz ibn al-Kathir radiyallahu anhu kọ́lọ̀mbà ni yọ́nú sí wọn nínú tafsir ibn Kathir wọn ní yukhbiru Allahu ta'ala ọlọ́run ọba àlekíọlá ń fún wa ní rò ó anridahu ani sabikina minal muhajirina wal ansari wat tabi'in lahum bi ihsan waridahum anhu bima a'adda lahum min jannatin na'im wa na'imil muqim. So ibn Kathir ní ọlọ́run fún wa ní rò àgbà àfà ibn Kathir alayhi rahmatullah. àyìn náà mọ àsìkò tí wọ́n wá o kìí ṣe ọ̀rọ̀ 700 years ní tá à ń sọ sísìn o tí wọ́n ti sọ̀rọ̀ yìí lẹ́ o. sotí báyìí wọ́n ní ọlọ́run fún wa ní rò ń pa àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni àkọ́kọ́ nínú àwọn sàbí tẹ́ bá ń dákọ̀ ẹni àkọ́kọ́ aláàmìrù wọn làbúbákiri radiyallahu anhu. so tí wọ́n jẹ́ ní àkọ́kọ́ ọlọ́run fún wa ní rò bóun ṣe yọ́nú sí wọn àti tó ń pèsè fún wọn nínú àwọn àlìjánnà onídẹ̀ra. Ibn Kathir wọn ròyìn nǹkan lọ ọwọ́ adébí yí pé fáyà wáìl man abghadahum. Ibn Kathir ní ẹgbẹ́ ò ìbínú ọlọ́run ò kọ́ máa bá gbogbo ẹni tó bá kórìíra wọn ó de ní o àwòsábàhùn àbọ̀ bá bú wọn ó di méjì àbùgọ̀dọ̀ àwòsábàbà àdọ̀hùn àbọ̀ bá tiẹ̀ kórìíra apá kan àbọ̀ bá bú apá kan nù wọn wàlà síyàmà pàtàkì jùlọ sayyida sahaba ba'da rasul olórí àwọn sàbí lẹ́yìn ànábì ẹni tó tún kàn lẹ́yìn ànábì tó bá jẹ́ pé nírú ẹni ó ń bá lọ bú tàbí tó bá tiẹ̀ lọ fẹnu àtẹ̀kàn as-Siddiq al-Akbar wal Khalifatu al-Azam Abu Bakr ibn Abi Quhafa. So ẹwà wo ẹtìgbà tí Ibn Kathir ti sọ̀rọ̀ lẹ̀ wọn ìdálẹ̀ Yorùbá lẹ̀ o. Mọ̀ ń bọ̀ torí bí tá à ń lọ jìnnà afẹ́ tọ̀pá bọ̀ àwọn nǹkan kọ̀ọ̀kan. Ibn Kathir ní irú ẹni bẹ́ẹ̀ ìgbéjìnà sí kí Ọlọ́run kọ́ máa bá ń wo yé àti Ibn Kathir kú wọ́n kì í ṣe ọ̀rọ̀ mo fẹ́ ká máa gbọ́ wa ní àfáàtọ̀ sọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ 700 years ní ẹ ti sọ́ọ́lẹ̀ o. ẹ wá wo bí èsì ṣe ń ṣẹlẹ̀ wọ́n ní àníṣe gbogbo ẹni tí bá ń bú wọn pàtàkì jùlọ Abubakar tó jẹ́ pé làwọn àfáà yín lẹ́kọ̀ọ́ ni wọ́n ń bú yìí àti gbogbo àwọn tí ń tẹ̀lé mọ́sí àbí wọn ni wọ́n ń yọ àlébù rẹ̀ ẹwà egun tó ti wà nílẹ̀ fún àti pé Ibn Kathir ní pàtàkì jùlọ Abubakar ẹ ti bá ń bú torí pé fa inna ta'ifatal makhdhulata mina ar-rafida yu'aduna afdala as-sahaba wa yabghidunahum. ó nítorí pé àwọn rọ́fídọ̀ so wọ́n máa ń mú kí ni o wọ́n máa ń mú Abubakar lọ́ta sùtẹ́ báyìí na 774 ìjìríyà bíi 700 years ago náà nù ṣe bí 1400 kìíní kalawa so ọ̀rọ̀ tí ẹni tó sọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tí ẹ ti sọ lẹ́nu over 700 years ago. So wọ́n ní torí pé àwọn ẹni wọ́n máa ń mú àwọn rọ̀wáfídọ̀ àwọn ṣíà yìí wọ́n máa ń mú Abubakar wọ́n máa ń mú lọ́ta wọ́n ní wàhálà yadullu ala anna uqulahum ma'kusa. Ibn Kathir ní eléyìí ń tọ́ka sí pé làákàyè wọn ti dojú dé ma'kus aksu ni kọ́kọ́ yìí síbi ọyọ kọ́kọ́jú sí wọ́n ní làákàyè àwọn àfáà yín wọ́n ló ṣe kí ni o ma'kusa uqulahum anna uqulahum ma'kusa wa qulubahum mankusa. So Ibn Kathir ti bó ti sọ̀rọ̀ náà ká kú lórí ọ̀rọ̀ àfáà Ibn Kathir ká wá bọ́ síbi àwọn ẹ̀rí mi tààrí tánàbí sallallahu alaihi wasallam tí fi ń bá wa sọ̀rọ̀ nípa àwọn sọ̀hábà. Hadithi pọ̀ gan-an tó ti báyìí hadithi pọ̀ tí àkọ́kọ́ ànábì ní khairukum qarni thumma alladhina yalunahu thumma alladhina yalunahu. Hadithi lè wà nù Bukhari ànábì ní ẹni tó lóore jù náà yín mùsùlùmí ó ní sẹ́ńtúrì tèmi ànábì lò sẹ́ńtúrì tánàbí lò làwọn sàbẹ́ lò tó ti báyìí sẹ́ńtúrì tánàbí lò ó làwọn sàbẹ́ lò ànábì lẹ́ni tó lóore jù náà thumma lẹ́yìn ìgbà náà àwọn tó bá tẹ̀lé lẹ́yìn ìgbà náà àwọn tó bá tẹ̀lé àsìkò tó lóore jù tí gbogbo àáfà tó fẹnu kò lé lórí òun náà lásìkò àwọn sọ̀hábà ridwanullahi alaihim. Káwá lọ síbi pé kí ni ìdájọ́ ẹni tó bá bú wọn nínú àdìsí Abi Sa'id al-Khudri radiyallahu anhu kọ́lọ̀n bá ní yọ́nú sí ọ̀rọ̀ àbí sọ pé la tasubbu ashabi ẹ má bá wọn sàbẹ̀ mi o àdìsí Bukhari gbà wá
mọ̀ ń bọ̀ bí mi tí èsì Bukhari lọ́gbà wa o torí ẹ̀ ìfẹ́ gbọ́rọ̀ Bukhari so ló jẹ́ pé stage by stage lẹ́bẹ̀rẹ̀ àti sọ ti pẹ́ àwọn tó bá ti ń wo program wa ti pẹ́ àti sọ kódà táwọn kan tó bọ́ta pé wọ́n mẹ́sà òkè yìí wọ́n sọ pé àfa àwọn ṣíà ni tá a ti sọ tí sọ̀rọ̀ ọdún méjì ọ̀rẹ́ kẹ́ ṣé wọ́n sọ fún ọ pé ṣíà làwọn lónìí tí wọ́n ń padà ń sọ lọ́rọ̀ last week pé ṣíà làwọn báyìí ẹwà àtìgbà tá a ti sọ torí àwa ti mọ̀ ibi tí wọ́n bàjá a ti kà nípa ṣíà wọ́n ti kọ́ wa nílé kí wọ́n ti kà gbogbo táwọn kàtọ̀ dáwọn láàmú àwa kà wọ́n fún antivirus tó ti báyìí tíra kan bẹ tó jẹ́ pé bóyá ó rí Facebook ní tiwa ara máa tó lùlàmọ́ òṣè àyẹ̀kù lónìí gbogbo tí a ń sọ pátá ìmí tí wọn ò tí ì sọ ga ti mọ̀ọ́lẹ̀ tó ti báyìí so a ti mọ̀ ká bí ẹ̀ sì bẹ̀rẹ̀ báyìí láti mọ̀ ibi tí wọ́n ẹ̀ ń dì sílẹ̀ so nígbà tí ò sí nǹkan gidi ńlẹ̀tẹ̀lẹ̀ ń ló jẹ́ kí afẹ́fẹ́ ìrújú kó gbé wọn lọ so ó ní láti ṣubú aṣáàbì ẹ mọ́ bá wọn sàbẹ̀ mi o falaw anna ahadakum anfaqa mithla uhudi dhahaban ànábì ní tẹ́nì kọ̀ọ̀kan yín tó bá ná tó tó kéwúdù ní góòdì tó bá ná má bàlágà múdà ahadihim kò lè tó déédéé múdù ní tí sàbẹ̀ kà sí ẹ̀yin tẹ́ ń bọ́ lẹ́yìn tẹ́ ẹ sàbẹ̀ bẹ́ẹ̀ bá ná tó tó gbogbo ẹ̀yàn láti mú kéwúdù o tẹ́ ẹ bá wá ná tó tó kéwúdù bá ń sójú ọ̀nà tọ́lọ́n ní góòdì tọ́lọ́ wọn bá fún yín ládàá kò lè tó déédéé múdù tá a fi wọn jákà lẹ́gbẹ̀ẹ́ tí sàbẹ̀ ṣe rọ̀dí aláàánú wà lánàá sífà kódà kò lè tó dájí múdù ọgbẹ̀ ká lè bá wọn tó ti báyìí kò sí wọn ò sí lè bá wọn so Imam Muslim náà gbàrú àdífì yìí wá pẹ̀lú sígàmì káwá lọ sínú Ibn Abi Shayba inú mi fi dùn pé kì í ṣe Bukhari lọ́gbà àdífì mo fẹ́ sọ ìwá Ibn Abi Shayba wọ́n gbà wá tó ti báyìí àfáà wa Ibn Abi Asim nínú Súnà wọ́n gbà wá tó ti báyìí bákan náà bàbá wa Albani wọ́n sọ haha hadith yìí so kí ni hadith náà ànábì ní man sabba ashabi ẹ ń bá bú àwọn sàábé mi ó fẹnu ẹ̀gàn kan wọn ó bú wọn fa alayhi la'natullah ìgbèjìnà sí kí Ọlọ́run káànú Ọlọ́run kankan kọ́ mọ́ bá mọ́ ẹ máa wo subhanallah ànábì ní man sabba ashabi ẹ bá bú àwọn sàábé mi fa alayhi la'natullah ìgbèjìnà sí kí Ọlọ́run kọ́ máa sí kí ni o kọ́ máa bá àánú Ọlọ́run kọ́ máa bá mọ́ ìkẹ́ Ọlọ́run kọ́ máa bá mọ́ tó o bá ti lè bú wọn kí ló dé tánàbí fi sọ bẹ́ẹ̀ àwa náà ẹ jẹ́ á wo ẹ jẹ́ kí n lọ sínú àwọn àdìsí kọ̀ọ̀kan ń mọ̀mọ́ mọ́ ẹ̀rí bíi méjì kan wá lórí ọ̀rọ̀ Abubakar so easy ni kálukú yín ẹ̀yin wá ń bú àwọn tó jẹ́ pé àwọn Ọlọ́run ló sábàbí ẹ pera yín mùsùlùmí ẹ ti wá lọ kó fáírọ́ọ̀sì ẹ̀ wọ́n ti wọ Nàìjíríà gan ló já máa sọ̀rọ̀ wọn wọlé ẹlòmíì lè mọ̀ kékeré wọn sọ kọ̀rọ̀dọ̀ wà Ọlọ́run protect wa ń bàdàn ni o ṣùgbọ́n tó bá ti dẹ́kọ̀ àti mọ̀ pé yóò fẹ́ wọnú Ìbàdàn ló jẹ́ káyọ̀tẹ̀ máa sọ bá tó ọba ti ń gbọ́ tẹ́ ń ṣe wá sí lóde tẹ́sà ń sọ àlébù àwọn sàbẹ̀ tètè dìde pé àwọn tá à ń sọ ẹ̀ ní wọ́n ti débì Èkó ni ẹ wà ayélujára ọ̀gbalẹ̀ ń bàdàn Èkó àti Ìlọrin òun ni ẹ wà Ọlọ́run fún wa ní Ọlọ́run já kó gáìdì díẹ̀ ń bàdàn so Èkó àti Ìlọrin lọ́wà ọ tàtàkùrù láti Ìlọrin bọ́ sí Èkó náà ni Èkó ní Ìlọrin Ìlọrin lèkó ó ti yé bá wọn ibi tí a ti ṣe tó ti wà nù gbogbo ẹ bá bú sàbí pátá ànábì ní fa alayhi la'natullah ẹ̀yin sì ń fẹ́ wọn máa bá yín pọ́n bàbá yín lé ẹ̀ẹ̀fẹ́ kẹ́nìkan kọ́ yọ kódà sọ pé àbá yín kù bí kan rí láyé tí àbá yín wà ní bí ó kù sí ni Ọlọ́run wà òkà sẹ́yìn lẹ̀ ń bọ́ àṣàbí ẹjẹ́ nǹkan náà wà máa yà àwọn àlébù àbá yín jáde Ọlọ́run wa ń yọ jáde wọ́n á máa foríṣiríṣi nǹkan tí wọ́n ti ẹ̀ gbọ́dọ̀ pọ̀ wọ́n fi kàáfà wọ́n á máa sọ torí pé lọ́dọ̀ yìí ni ìwẹ̀ tí ń fẹ́ máa yà lébù àṣàbí láwọn tọ́lọ́run sọ pé mo mọ̀ kí wọ́n ṣe mistake ṣùgbọ́n mi Ọlọ́run mójú kò ọ́nìmọ̀ rọ̀dí aláàánú àbáyé tí wọn wà rí ìwé kẹ̀kẹ́ gbàlà tọ́dọ̀ Ọlọ́run lẹ́wà fẹ́ máa kọ́fà ẹ̀yin ẹ̀yà àṣàbí ẹ fẹ́ máa pọ́n àbáyín lé kò sí bọ́lọ̀ kò sí ní gbàsọ yìí lára wọn. ما بال دينك تريدا أن تدانسه فإن سابك مكسور. torí bí tá à ń lọ ọ̀pọ̀ ni inú àdìsí àbí búrúdà
ìkànnì àwọn sọ̀hábà nàbì ni ó ní sọ̀láìnà lè magriba àwọn kírun magribi pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam. So àwọn òkè àbí ká jókòó ni ká dúró díẹ̀ ká tó kí ṣáì ká mọ̀ tí ì lọlé ká wà mọ́sálásí pẹ̀lú ànábì lóòótọ́ ànábì ti wọnú lé lọ ṣùgbọ́n ọwọ́ pé ní ohun mọ́sálásí ànábì làṣà wà à ń bá ànábì náà najú náà nù àwọn bá dúró ń bẹ̀ tó títí so ànábì bá bọ́ ọ̀tà sáwọn ànábì bá ní asantum aw asabtum so tí ì kú òǹbí maziltum ahuna tí ì kú òǹbí ànábì bẹ́ẹ̀ ni a ní ká dúró náà ká fi kí kíní ni ànábì bá ní okay asantum aw asabtum sí dáadáa ànábì wá gbórí rẹ̀ òkè ó ń wo sánmà ànábì tó wá ti fẹ́ ṣe nǹkan lábà lọ́wọ́ wo sánmà ànábì wá ní an-nujum amanatun lis-sama ẹ̀yin èèyàn ẹ máa gbọ́ àwọn àràwọ̀ tẹ́ ń wò yìí ọlọ́run fi ṣe security fún sánmà ni o fa idha dhahabati an-nujum níjọ́ tí ọba ti síràwọ̀ nù sánmà mọ́ tí sánmà ọ̀yọ́ ìràwọ̀ àtàsàmá máa tó àdéhùn tọ́lọ́run ló wọ́n kà sánmà dànù níjọ́ náà làdánwò yẹn ọba wa ana amanatun li ashabi ànábì ní èmi lọ́lọ́run fi wá sí security fáwọn sàbẹ̀ mi fa idha dhahabtu tí n bá ti kúrò láàrin ẹ̀yin sàbẹ̀ mi ata ashabi ma yu'adun àdánwò tọ́lọ́run ló wọ́n dẹ sáàrin yín tí ó máa jẹ́ bí fìtínà níjọ́ tí n bá kúrò ní ọ̀wọ́lé ẹ máa gbọ́ ànábì tàṣọ́lẹ̀ ó ti mọ̀ pé fìtínà kan ṣẹlẹ̀ lẹ́yìn wọn ṣùgbọ́n sí ìyẹn dáa kúrò sàbẹ̀ ànábì wa ni wa ashabi amanatun li ummati tí ẹ wá ra wọn sàbẹ̀ mi ẹ̀yin lọ́lọ́run fi ṣe security fún gbogbo àlùmọ̀ ìsìlámù pátá fa idha dhahaba ashabi níjọ́ táwọn sàbí bá ti tán lórílẹ̀ tí ọ̀sẹ̀ kù sàbí kankan mọ́ ata ummati ma yu'adun àdéhùn tọ́lọ́ ń sọ pé fìtínà ọmọ wà nù islam àwọn èèyàn kan máa daṣọ ẹ̀sìn bóra wọn ó sì máa dàrú níjọ́ náà ni ó máa ṣẹlẹ̀ àtìgbà náà ló ti máa ṣẹlẹ̀ ẹ̀ sì máa fọdún yín ló máa ní. Imam Muslim ló gbà hadithi wa alayhi rahmatullah ẹjẹ́ àtún lọ́nu hadithi Amir ibn Sa'ad ibn Abi Waqqas radiyallahu anhu. Imam Bukhari wọ́n gbà hadithi wa Imam Muslim wọ́n gbà hadithi wa Ànábì ní Allahumma ìwọ Ọlọ́run amdi li ashabi ijratahu ìwọ Ọlọ́run bá ń complete ìjírà àwọn sàbẹ̀ mi bá ń complete ẹ̀ fún wọn bí wọ́n gbalada wọn pípé wala taruddahum ala aqabihim ìwọ Ọlọ́run má bá dá wọn padà kí wọ́n tún wá láwọn ò ṣe jíra mọ́ àbí ìṣesí wọn tó ti dúró tọ́ ẹ̀ Ọlọ́run ọba àlékọ́lá má tó jẹ́ òfò ọwọ́ àárín wọn débi pé wọ́n fi wá gún rí tí wọ́n fi kú níṣẹ́jú tó dúró déédéé àdúrà nàbí ò lè má gbà ọbẹ̀ lọ́run lórí àwọn sàbẹ̀ pé láwọn tí wọ́n gbà fún mi yìí o tọkàntọkàn àmọ́jà àdánwò yìí ọ̀sẹ̀lẹ̀ fún wọn so eléyìí wà bá ká wá lọ síbi ọ̀rọ̀ Abubakar radiyallahu anhu ṣùgbọ́n kí n tó kọ́kọ́ òkè ẹ jẹ́ ká lọ síbi ọ̀rọ̀ Abubakar Siddiq níjọ́ kan Abubakar radiyallahu anhu Ànábì sallallahu sọ ipe inna amanna nasi alayya fi mali wa suhbati mo ń sọ fún wa pé kí ló dé tó jẹ́ pé ọ̀rọ̀ àwọn sàbẹ̀ fi rí bá wọn tánàbí sọ pé ẹ ń bá mi bú wọn kéègbè jìnnà sí kí Ọlọ́run kọ́ máa bá Ànábì ní ẹ jẹ́ ń sọ fún yín ẹni tí ọkàn mi balẹ̀ sí jù lórí dúkìá rẹ̀ tí mo fọkàn balẹ̀ nínú àwọn èèyàn pé ẹni tí mo fọkàn balẹ̀ sí lọ́dọ̀ ni lórí dúkìá rẹ̀ tó ọ̀nà dúkìá rẹ̀ fún mi ó bá mi ṣe dáadáa ó dúnni mọ́ mi ó bá mi fọkàn kan lò pẹ̀lú owó rẹ̀ àti gbogbo ohun tó ní pátá Ànábì ní kò sẹ́ni tọ́kàn mi balẹ̀ nínú gbogbo ẹ̀yin sàbẹ̀ tó tó Abubakar. Walau kuntu muttakhidhan khalilan lattakhadhtu Abubakar khalila tí n bá fẹ́ mẹ́nìkan lọ́rẹ̀ẹ́ ayò tó yàtọ̀ sọ́lọ́ Abubakar ní tó wọ́n mara. Ànábì wa ni ẹ má sẹ́nu ọ̀nà kankan kùnú mọ́sálásí mi tí mò ń sọ yìí ẹ bá ń fọ́ náà gbogbo ọ̀nà tọ́wọ́ máa ṣe ẹ jí pa ẹ wá bá ń fọ́ náà ẹ̀nà kálẹ̀ kẹ́ ẹ máa pẹ̀lú ẹ̀nà Abubakar sáà Ànábì sì bá ń fọ́ Ali. Sáà Ànábì sì bá ń fọ́ Ali ẹ jí kálí bá a mà níjọ́ kan Umaru àti Abubakar ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ láàrin wọn so Abubakar wàá múnú bí Umaru bí ìgbà tí ẹ̀dọ́ ń ta àwọn òtàkùrọ̀sọ so Umaru bá bínú kò lẹ́yìn tí ń bínú Abubakar bá ń bẹ̀ pé foríjì mi mọ́ wọn kémi mọ́ ṣàṣìṣe so Umaru ọ̀daràn tí tó fi lọ tilẹ̀kùn
so Abubakar bá lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. Abu Darda ní gbogbo làwọn sì wà lọ́dọ̀ ànábì ìjọ náà. Abu Darda ó ní gbogbo àwọn làwọn wà lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam. So ànábì ní nígbà tí Abubakar tí ànábì sallallahu alaihi wasallam bá sọ yìí pé amma sahibukum hadha faqad ghamara, abẹ́ wa rí èèyàn yìí ni ọmọ ń jà ìyún Umaru ìmọ̀ Abubakar jà. Abu Darda ní wanadima Umar ala ma kana minhu. So Umaru wá kábàámọ̀ lórí ntọ́sẹ̀lẹ̀ pé ànábì sọ pé òun jà. So títí Umaru sáwà jókòó ọ̀sálámà ọba sọ ntọ́sẹ̀lẹ̀ fánàbí pé bó ti ṣẹlẹ̀ ni. Abu Darda ní nígbà tí Umaru rojọ́ fánàbí tán, so wàgọ́dì bàrọ̀ sẹ́lẹ̀ ànábì wa ń bínú sí Umaru. Ìwọ ń sọ pé Abubakar ṣe báyìí lọ wá bínú, Abubakar ń tẹ̀lé ọ lọ́ọ̀ dáhùn. So Abubakar ò sì jẹ̀bi, Abubakar lọ ṣe Umaru. وجعل أبو بكر يقول أبو بكر بن بك والله يا رسول الله لأنا كنت أظلم. النبي dákun والله èmi ni mo ṣe Umaru, èmi mo ṣe. Ẹ máa wò ká o. Ànábì bá ní هل أنتم تاركوا لي صاحبي. Ẹ wá ń bẹ Abu Bakr dálé gbogbo ẹ̀yin sàbí mi, ṣé kò yẹ kẹ́ ẹ bá ń fi ọ̀rẹ́ mi lẹ̀ Abu Bakr first class nù. هل أنتم تاركوا لي صاحبي, ṣé kò yẹ kẹ́ ẹ bá ń fi ọ̀rẹ́ mi lẹ̀. Inni kultu, ẹ jẹ́ ń sọ fún yín, ṣe bí gbogbo yín tẹ́wálẹ̀ gba Islam lónìí, níjọ́ tí mo sọ fún yín pé yá ayyuhan nas inni rasulullah ilaykum jami'a, níjọ́ mo sọ pọ́lọ́ ń gbé mi dìde lójíṣẹ́ sí gbogbo yín pátá. Fakultum kadhabta, gbogbo yín lè máa sọ pé ọmọ pánjọ́ ní àti wọ́n Umaru, ṣe bí gbogbo yín kọ́kọ́ pè mí rọ́ ni. Wa qala Abubakar sadaqta, Abubakar nìkan ló sọ fún mi pé sadaqta. Ẹni tó kọ́ gbà fún mi nù. Ẹwà Ànábì sallallahu alaihi wasallam. Ànábì wa ni wọ́n Umaru àmọ́ gbogbo ẹ bá ń filẹ̀ ń tọ́ bá ṣe gbójú kó. Number one tó kọ́ gbà fún mi nù wà kẹ́rì fàlà bóò ni ò ṣe ní rí bẹ́ẹ̀. Bóò ni ò ṣe ní rí bẹ́ẹ̀. Ànábì ní nínú àdìsí Abi Hurairah radiyallahu anhu kọ́lọ́mbà ni yọnu sí. Àdìsí mo sọ aláàkọ́ yìí ń bẹ nínú Bukhari. Àdìsí kejì tí mo fẹ́ sọ yìí inú Musnad Muhammadu láti bá. Ànábì ní ma nafa'ani malu qattun ma nafa'ani malu Abubakar. Kò sí ẹnìkan tó náwó fún mi nínú Islam tó ṣe mí láǹfààní tó owó Abubakar. Kò sí ẹni náà tó náwó fún mi Ànábì nínú Islam yìí tí mo lè sọ pé mo ṣàǹfààní tó dúkìá Abubakar radiyallahu anhu. Kọ́lọ́n kó bá ní yọ́nú sí Abubakar Siddiq. Ẹ dákun kí la fẹ́ máa bọ́ àṣà àbí sí sẹ́sìn nù. Kí lẹ̀ṣẹ̀ wọn? Tá a bá bọ́ bí ọlá Umaru náà, Umaru tẹ́ ń sọ yìí, Umaru tó jẹ́ wípé níjọ́ kan Ànábì àti Abubakar àti Umaru wọ́n jọ wà lórí òkè Udu. Òkè Udu wá ń mì, gbogbo ẹ̀yin lẹ mọ̀ tán yìí, gbogbo yín lẹ mọ̀ tán. Òkè Udu tá ń lọ, ẹ̀yin alálàájì tí ẹ bá kó yín débẹ̀, wọ́n máa ń sọ̀tàn yẹn fún yín àbíwé sọ. Ànábì ní uthbut ya Uhud, ìwọ Udu ò gbọdọ̀ mì mọ́. Fa inna alayka nabiyyallah, torí pé mi Ànábì Ọlọ́run mọ̀ ń bẹ lórí rẹ̀. Wa Siddiq àti kí lorúkọ rẹ̀ fa innama Ànábì ní fa innama alayka nabiyyullah innama galolu innama alayka nabiyyullah rántí Ànábì ní torí pé Ànábì Ọlọ́run èmi Ànábì Ọlọ́run mọ̀ ń bẹ lórí rẹ̀. Wa Siddiq àti Abubakar Siddiq wa shahidani àtàwọn méjì tí wọ́n pa. Ẹ mọ̀ àwọn mélòó la ní wà ń bẹ, àwọn mẹ́rin Ànábì, Abubakar, Umaru, Uthman. Ànábì wa ní wọ́n dùn mọ́ mímọ́ ọ̀yá dúró pa èmi Ànábì Ọlọ́run kò sẹ́lómi tó wà lórí rẹ̀ jà Ànábì Ọlọ́run lọ àtàbùbákiri àtàwọn méjì tí wọ́n pa. Ìjọ náà ni Umaru ti mọ̀ pé kì í ṣe pé wọ́n fọ̀rọ̀ rí kú báyìí wọ́n pa ni. Usmanu ti mọ̀ pé wọ́n pa ni. Ànábì ti túfọ̀ ọwọ́ fún wọn. Abubakiri nìkan ni ló fọ̀rọ̀ rí kú tó kú. Sọ ti yé báyìí ọdún méjìlá Ànábì fi jà Abubakiri lọ déédé ọdún tànàbì náà kú. Déédé ọdún tànàbì kú òun Abubakiri kú 63. Torí pé ẹ̀yìn ọdún kejì Ànábì kú òun Abubakar náà kú. Ẹ tó wá sọ sàábé tó jẹ́ pé irú ọjọ́ orí Ànábì ló lò nínú àwọn tẹ́ ẹ fẹ́ máa gbọ́lá fún. Ó fi hàn pé gbogbo nǹkan wọn náà wọ́n jọ ń ṣe lọ náà ni wọ́n jọ ń ṣe ni ẹ wá fẹ́ máa yà lébù. Umaru tá à ń sọ nu o tánàbí sọ yìí pé tó bá jẹ́ kọ́lọ́run tó fẹ́ gbá Ànábì mi dìde lẹ́yìn òun Ànábì Umaru yìí ni ọ̀bà jẹ́ torí tó bá ti rò báyìí lọ́lọ́run sọ̀ kalẹ̀ lórí Umaru tẹ́ bá lòun lóró pé kábùbákiri ọjà khalifa tó bá wulẹ̀ ro nǹkan lójú ayé Ànábì gan Ọlọ́run stamp ẹ̀ mẹ́yẹ nǹkan tó ti rò
tó jẹ́ pé òun lóòrò tí ànábì tá bá sì lè máa ṣe báyìí ọlọ́run sì mọ̀ ẹ́ lè ká Jibrilu wá yóò sì máa ṣẹlẹ̀ ṣé bẹ́ẹ̀ ń ka Kùránì kí ló dé tẹ́ ẹ fẹ́ ya bó wọn rán ṣé nítorí owó tẹ́ ẹ gbà ní ráàkì náà ni ẹnìkan ní ẹ ṣe bá alùsùnà náà gbowó Saudi alùsùnà wo ló gbowó Saudi Saudi ń kọ́ mọ́sálásí ń kọ́ kínní ṣé wọ́n ní pé ṣé ọ̀rọ̀ àkídá síbi kí ó ti kálukú yé tó ké tó yé ni kódà bọ́ mo wò travel tọmọ ọba travel ọgbọ́dọ̀ mọ̀ tó bá jẹ́ kó bá kéwọn lé ló jẹ́ kẹ́ ẹjọ́ ẹ mọ̀ báyà àwọn ń jẹ́ kẹ́ ẹ mọ̀ máa lọ lé kí àwọn oníṣẹ́ ayé o yọ padà di ọ̀tọ̀ ọlọ́run ọ̀tá ànábì ni o lábalábẹ́ wọn torí pé ọ̀rọ̀ bíi méjì mo fẹ́ sọ bóun ni mùsùlùmí ṣe gbọ́dọ̀ rí sáwọn sàbẹ ọlọ́run kọ̀ fún wa ń pa pé káfẹnu sáátà wọn tàbí ká wà nà ká ànábì kọ̀ fún wa ń pa káfẹnu sáátà wọn tàbí ká máa yàlébù wọn ànábì ọ̀ sọ pé wọn ò ní kú bí kan ṣùgbọ́n ọlọ́run ni mo ti gbà wọ́n tó ti bí ẹ ṣe kù sí wọn àní sọ̀wọ́ pé omi àtẹ̀jẹ́ wọn wọ́n ń fi ẹ̀jẹ̀ wọn lẹ̀ wọ́n fẹ̀mí wọn dínkù fànàbì àwọn ni wọ́n bá wa lọ́gì ìsìláàmù yìí àwọn ni wọ́n fara di ní àfẹ̀mí di tí ògbó wa fi wá ń jẹ ládàá rẹ̀ mọ́ bu ẹnìkankan nù wọn mọ́ mẹ́nìkan ní pọ̀sìn gbogbo àwọn sàbílẹ̀ ni ọlọ́run ṣùgbọ́n wọ́n lọ́lá jura wọn lọ Abubakar number 1 Umaru ló tẹ̀lé Usman ló tẹ̀lé number 4 láàlìwà bí gbogbo mùsùlùmí gidi àgbáyé àáfà tí mo fẹ́ kọ́ ni wọ́n Muhammadu ibn Abubakar ó ní orúkọ àbáyé àwọn náà ti wáyé ní ìsìn ó ti lé 900 years tí ẹ ti kọ́ ni tí mo fẹ́ kọ́ ẹ̀ àáfà ní. Inni raditu aliya lálẹ́ọ̀dá alámà. àáfà ní ẹwọ ẹni tó ti kọ́ nílẹ̀ tí ì sọ̀rọ̀ 800 years tí ó ti lé lọ 800 years bíi 900 years làáfà yẹn ní bí plus ní bí sẹ́yìn òkè ọwọ́ ní ó ti wá sọ̀rọ̀ lẹ̀ torí pé àwọn kan náà ti fẹ́ máa kó fáírọ́ọ̀sì yẹn ogun tá à ń sọ ẹ̀ ohun tí Imam Malik dúró lé lórí nù Imam Shafi Imam Abu Hanifa ẹ̀bì lọ́wọ́ àwọn àfáà tí ń sọ ẹ̀ pé àwọn àyímọ̀ta là ń tẹ̀lé tí ń kọ tíra fíkì kalẹ̀ èwo ló níròrí búkú èwo ni ṣíà ṣé Màlìkì ni ṣíà ni àbí Ṣáfì síbẹ̀ ní Màlìkì yà lẹ̀ lò inni raditu aliya. Inni raditu aliya lálẹ́ọ̀dá alámà. àfáà ní inni raditu aliya èmi yọ́nú sí Ali o ọkọ̀ dàpọ̀ Ali lálẹ́ọ̀dá alámà kéèyàn yọ́nú sí Ali ojú ọ̀nà mọ̀ ni lógún àwa mùsùlùmí nù àṣẹ àwa náà. Raditu àti kan sọ ìbálẹ̀gọ́rì. wọ́n á máa gbọ́ márùn pàálí nìkan ni o àǹfààní kàmárọ̀ díìtù àti ikán bí mo ṣe yọ́nú sí Abubakar gẹ́lẹ́ náà mo ṣe yọ́nú sí Ali sọ ìbálẹ̀gọ́rì tó lóhùn àtàlẹ́bí ní ẹjọ́ wa nù kòtò àǹfààní tó ti wálé yé ní 900 years ago ìní tó sọ̀rọ̀ nù kòtò yìí tẹ́yìn ní Felix of Nola ńgbẹ́ ẹ̀rí Felix of Nola dìfẹ́ǹdì mọ́ ẹ tó gbọ́ bòmí pé kì í sábà kiri lè ọwọ́ àbẹ́kẹ̀ lánàá ta lọ́wọ́ àbẹ́ sí dádì yìí wà ní. Wàkọ́dé raditu àbá àbùsìn wá sí àtàwù. àfáà ní mo tún ṣe wà ẹ́ làkọ́dé raditu àbá Hafsin mo tún nífẹ̀ẹ́ mọ̀ ń yọ́nú sí Abu Hafs Umar ibn al-Khattab wà sí àtàwù àti gbogbo ẹni tí bá ń bá mi nífẹ̀ẹ́ Umaru àwọn followers Umaru. رضيت بقتل الشيخ في الدار. وما رضيت بقتل الشيخ في الدار. رضيت بقتل الشيخ في الدار. àfáàní وما رضيت بقتل الشيخ في الدار ìsì yọ́nú sí bí ẹ ṣe pa Usman ibn Affan èmi o mùsùlùmí gidi ò gbọ́dọ̀ yọ́nú sí torí ọ̀nà táwọn ọ̀tá ẹ̀sìn gbà pa Usman òun làlífẹ́ lẹ́ẹ̀kẹta wọ́n pa Usman lọ náà kódà la ilaha illallah Usman lálàá mọ́júmọ́ ìjọ tí wọ́n pa ó ń sọ fún ìyàwó rẹ̀ náà ilà wípé mo sùn mọ́júmọ́ lónìí mo rí ànàbí tánàbí sọ yìí pé ó gbààwẹ̀ lọ́la o ṣùgbọ́n dọ̀ wa ló ti sínú níjọ́ náà wọ́n sì pa Usman ó ń tìlàwà Quran lọ́wọ́ òun làwọn ọ̀tá ẹ̀sìn tí wọ́n darapọ̀ mọ́ mùsùlùmí tí èsì sàbí kò sí sàbí kankan náà wọn wallahi alazim gbogbo wọn àwọn sùwárù yẹn àwọn adigun gbàjọba yẹn tí wọ́n bá Usman ànàbí sọ pé ìwọ Usman ó dórí ipò wọn ó sì fẹ́ yọ nípò mọ́ gbà wọ́n pọ̀ sórí rẹ̀ ni àwọn ẹni yẹn wọ́n dìtẹ̀ mọ́ Usmanu wọ́n sì gbogbo ẹ̀ ó ń tìra wa Quran lọ́wọ́ ní a fi gún tí gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ wá ta sórí Suratul Baqara níbi àyà fasayakfikahumullah wa huwa sibghatallah wa man ahsanu minallahi sibgha so àyà ni ibi tí Usmanu tìra wá di
so ìyẹn kọ́ la fẹ́ sọ àfààní wà máa rọ̀ díìtù bí kọ́tí lè ṣe é ṣe fi dárí ẹni tí wàá ti yọ́nú sí mẹ́sẹ̀ pa Usmanu ó fẹ́ pé òun gẹ́gẹ́ yọ́nú sí Usmanu nànà sẹ́mọ̀ ó ti wá tó gbogbo àwọn sàbíbà ó ti dákọ Ali Abubakar torí ilé orin ló jẹ́ ọkọ̀ dákọ Ali tó ti yé bá kí ló ní wọ́n lè bá máa lọ ọwọ́ àtọ̀ bá ọwọ́ á ní gbogbo wọn pátá àwọn mẹ́. sábàtì ní kúdíwàtún àlàmú. ó ní gbogbo sàbí lọ́dọ̀ mi bó sì gbọ́dọ̀ rí lọ́dọ̀ mùsùlùmí gidi tí ó bá fẹ́ jẹ́ ní èpè tí èsì ẹni tó ti gbó lọ́wọ́ Iraq Iran tí èsì ẹni tó wá da ẹ̀sìn rú tí àwọn ọmọ yìí rógódó kan lórí àga táwọn ọmọ kí ó tẹ́ láwọn kí ó tẹ́ lọ jámì àti lọ gbogbo ẹ̀ tí kí wọn ò sí láǹfààní tí wọ́n àmọ́ mírí bí adẹ́ni kọ̀ọ̀kan lẹ́gbẹ̀ẹ́ àfa olódo ó ní gbogbo àkídà mùsùlùmí gidi gbọ́dọ̀ sọ pé kúlù sọ̀hábàtì hindi. kúlù sọ̀hábàtì hindi kúdíwàtún àlàmú. gbogbo àwọn sàbí lọ́dọ̀ tèmi àríkọ́ṣe dáadáa lọ́gbọ́dọ̀ jẹ́ bóun lọ́dọ̀ tiẹ̀ náà. fàálì aláyà bí àdánìkan mi ní àárí. àfààní jẹ́ ń béèrè tó jẹ́ pé kálukú ni kó máa dáhùn tí ń bá sọ pé gbogbo sàbí lọ́dọ̀ mi òun lọ jẹ́ àríkọ́ṣe dáadáa tí mo lé mi ọ̀lọ́ta kankan nù sàbí fàálì aláyà bí àdánìkan mi ní àárí ǹjẹ́ ní ìkan lè bú mi. ṣé lọ pé wọ́n àti òfin sọ pé gbogbo sàbí ni wàá ní yọ́ọ́ máa jẹ́ kúdíwà rẹ̀ àwọn àmàdáhùn ìpè láà fàálì aláyà. fàálì aláyà bí àdánìkan mi ní àárí. láàní aláyà. ǹjẹ́ nìkan lè bú mi àfa wa sọ́wádìí tó àfa fi parí orin tọ́nà bá dàrú mọ́ ọ lọ́tán gẹ́gẹ́ bí mùsùlùmí ara àkídà tá a fẹ́ kó nínú tó o lè fi tọrọ níwájú Ọlọ́run ó ní pé ìwọ Ọlọ́run wọlá pé mo nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà nítorí pé àwọn ní abánà bí ìrẹ́ lọ́gì ẹ̀sìn mọ́jọ́rọ̀ mi ó dàrú. nǹkan tàtà lọ́mọ á ní. láòrè ìbò mọ́ nǹkan tàtà lọ́mọ á ní. láòrè ìbò mọ́. ìwọ Ọlọ́run dákun àfààní tó wá jẹ pé lóòótọ́ ni ìwọ Ọlọ́run mọ̀ yìí pé èmi o tí mò ń sọ̀rọ̀ èmi sọ tara tèmi ni ìwọ náà mọ̀ sọ tara tiẹ̀ náà lé o tàwa sùlù dé o. ìwọ náà lóòótọ́ tó wáyé pé lóòótọ́ ni bí mo ti ń sọ tó sì dénú mi pé mo nífẹ̀ẹ́ àwọn sàbí nítorí nǹkan kan. ilẹ̀ mi náà jí ní kàfà tí kò ní ìmìlẹ̀ náà rí. Ìlà mina jìnnì kàfà tí kò ní mina náà. Tó bá jẹ́ pé torí tiẹ̀ ni mo fi nífẹ̀ẹ́ wọn fa tí kò ní mina náà Ọlọ́run bọ́kùn náà kú lọ́rùn mi má jẹ́ wà náà tí ó wọ̀ náà ìwọ Ọlọ́run èmi náà nífẹ̀ẹ́ àwọn sọ̀hábà èyí sì nífẹ̀ẹ́ wọn torí kẹ̀kẹ́ èmi ò mẹ́ni kankan lọ́tà nínú wọn torí pé ń tọ́ yọ́nú sí ni wọn Ọlọ́run ọ̀rọ̀ mi jẹ́ ó yanjú. nǹkan tàtà lámọ̀ á ní. لا أحبهم إلا من أجلك فاتقني من النار إلا من أجلك فاتقني من النار. tó o bá ti mọ̀ pé kó rà sàbẹ́ má sọ̀rọ̀ ń tá a sọ wo ṣùgbọ́n tó bá dán ọ lójú pé gbogbo sàbẹ́ ló nífẹ̀ẹ́ wallahi fi ṣe tàwásùlù ọ̀rọ̀ rẹ̀ ó yanjú ipe nífẹ̀ẹ́ àṣà àbíjú pé torí tiwọ́ Ọlọ́run fatikini mi náà náà rí bí àbùkátà mi mọ́jẹ̀ ń wọná máa tí gbogbo àníyàn tó bá wọ̀ sábẹ́ rẹ̀. ìlàmínà jílì kàfà tí kò ní ìmínà náà rí. ìyẹn báwọn torí tọ́pìkì méjì ni ṣùgbọ́n fẹ́ sáré sọ̀rọ̀ kan láàrin 2 minutes ọ̀rọ̀ tí pásítọ̀ Yòdépò tí wọ́n sọ àwọn èèyàn á fẹ́ máa bú wọn tí wọ́n sọ sẹ́rí ọ̀rọ̀ kódà mo tún gbé gbòsà ọ̀nà 1 million mo gbé fún pásítọ̀ Yòdépò nítorí yẹyìn náà ẹ máa gbé ẹ̀yìn ara lé pásítọ̀ Yòdépò ń sọ yí pé sùkúù táwọn dálẹ̀ àwọn mùsùlùmí wọ́n wá bẹ́ẹ̀ wọ́n á máa sọ pé àwọn fẹ́ lò jáàbù pé sí tẹ́nàntì máa ń bá láńlọ́ọ̀dù sọ̀rọ̀ ni ẹ kọrí sùkúù yín náà àwọn èèyàn á ń gbé káàkiri Facebook pé sẹ́yìn kí wọ́n sọ báwọn ẹni tó yẹyìn náà
tá a bá ń sọ fún yín pé ọba tó dá wa gbogbo ẹ̀yin àfọ ní unity ìsọnu ẹ ti mọ ọkùnrin kan bẹ́ẹ̀ oní unity ìsọnu tí ń bẹ lọ́yọ̀ state ń bí ìkẹ́ máa yí roboto kíní kankan a máa ń sọ unity oníbi tó dé ọlọ́run sọ fún wa pé wà láńtàrídọ̀ àǹkàlì yahudu wà lánàá sọ̀rọ̀ hatta tattabi'a millatahum. ọlọ́run ní èmi ọlọ́run sọ̀rọ̀ ní òní rí bẹ́ẹ̀ ọlọ́run ní láyé yahudi àti nàṣọ́rọ̀ wọn ò lè nífẹ̀ẹ́ rẹ dénú àfi tí wọn náà bá tó dàbí wa ókè ṣé kò sí sùkú mùsùlùmí lẹ́ẹ̀ tí wọn náà fi mọ́ máa lọ bẹ̀ ọlálì wa gan ni o kí lẹ́ ẹ̀ máa sọ fún pé ìta ń sọ̀rọ̀ ṣé bófin nàìjíríà lọ sọ pé kálukú lè practice ẹ̀sìn rẹ̀ bó ṣe wù tó sì jẹ́ pé ìyá jésù gangan ìjáàbù ń bẹ lórí wọn Màríà bó ti jẹ́ pé kì í ṣe fọ́tò wa ni ṣùgbọ́n nígbà wọn ṣàgbé fọ́tò wa wọ́n bá màmá fi ìjáàbù bẹ́ẹ̀ ó sì wà ní Kọ́ríńtì 5 pé obìnrin tí ó bá lè borí rẹ̀ kó fa orí mùsùlùmí tó wá practice tó wà nù báìbù ṣùgbọ́n tó ní practice ló papọ̀ bá Islam so ló jẹ́ pé gbogbo ẹ̀yin àbò ní unity sọnù tẹ́ bá ń ṣe báyìí ẹjẹ́ ń jẹ Christmas ẹjẹ́ ń jẹ gbá ẹjẹ́ ń jẹ àwo àwọn aríyìn ní ìsìn wọ́n ní tẹ́nàntì ní yóò kọrí sọ́dọ̀ láńlọ́ọ̀dù yóò ó ní ẹ máa lọ skul yín ó wá ń fi Islam wá ń fi pa sáà ní yunifásitì wa ni gbogbo owó náà tọ́ mú mẹ́lẹ̀ àti ibi tó ń pọ̀ mẹ́sítọ́ jẹ́ mùsùlùmí tó ń mọ́ mẹ́lẹ̀ tó ní ọ̀rọ̀ ẹ̀sìn kan ọ̀rọ̀ kínní kan ní kankan yóò ti wá kọ́ bẹ̀rẹ̀ dáadáa so ti rí báyìí so ti rí ẹ̀tìn táyé náà àlìkí àmọ́ ń bọ̀ so ńgbà tá a bá ní nǹkan tí a tá a lè gbárùkù ti ńlọ́pàṣẹ wọn kódà ibòmíì wọ́n á tó máa tẹ̀yìn wọ́n máa tẹ̀yìn ta ni ọmọ sọ fún ọpọlọ ẹ̀sìn kọ́ lọ wáyé fún ọ̀rọ̀ kí la wáyé fún ọlọ́rọ̀ ẹ̀sìn kọ́ àbọ̀ sọ̀rọ̀ ẹ̀sìn ní tí a fi mélòó mi wọlé nu ẹ sáà wá sí program wa kì í sọ̀rọ̀ ẹ̀sìn là ń sọ ìwọ náà sì gọ̀ bí wọ́n ṣe ń fi ọ̀rọ̀ àṣà tí wọ́n fi ń gbé ẹbọ wọlé ọ̀rọ̀ àṣà ní ẹlẹ́lẹ́mí fi adẹ́lẹ́bọ tán gbogbo ọdún jẹ́ láwọn ń ṣe ní ìsìn ńgbà ẹlẹ́ ń sọdún ẹwà dúró àwọn tára ní báyìí ní ìdí ìrókò wọn ni wọn mọ jáde wọn á dìklẹ́ àkọ́fì torí pé wọ́n fẹ́ sọ̀rọ̀ gbogbo òlu wa dá general hospital nǹkan ẹnìkan kan ò lè lọ́ọ̀bẹ̀ nídìí ìrókò lógùn state káwá sọ pé obìnrin kan rọ̀bí sẹ́sìn nu tí wọn ò bí ara wọn jáde ẹ dákun ṣé ẹnìkan ẹ jẹ́ ká gbé sílẹ̀ àká yìí àṣà wo là ń sọ ṣé bí nínú tí ẹ máa ń ṣe láyé ìjọ ni pé wọ́n máa ń fi tí Yorùbá bá inú àṣà Yorùbá ni pé mo fẹ́ lọ yáwó gbogbo ẹ̀yin tẹ́ ń pariwo ṣẹ̀ṣẹ̀ ẹ padà sídìí àṣà ni pé tí Yorùbá bá lọ yáwó nbì kan wọ́n ó fi ọmọ ṣèdúró tí ó máa sin gbà níjọba rówó san àṣà Yorùbá gángan nu ẹ parẹ́ ẹ wá fẹ́ máa gbẹ́bọ wọlé àṣà Yorùbá ni pé wọ́n ń sin gbà láyé ìjọ wọ́n á sin gbà ìyàwó ẹni tí ò rówó orí san so ṣé gbogbo ẹ̀ lọ́wọ́ ló lọ́nà ìsìn tí bá ń yáwó tá a béèrè pé kí wọ́n sin gbà mọ́ ẹ wá pàṣẹ eléyìí rẹ̀ sọ dákẹ́ ẹ̀ pàṣẹ bàbá yín rẹ gbogbo ẹni tẹ́ ń pariwo àṣà ẹ padà bẹ́ẹ̀ tó bá ti lọ yáwó lé ọ̀dọ̀ rẹ̀ kan mọ́mọ́ rẹ lọ́kọ́ lọ́ máa sin gbà torí pé Yorùbá máa ń sin gbà ni àṣà Yorùbá náà àbọ̀wọ̀n kìnnú àṣà lọ́wọ́ kún ọmọ lọ gbogbo ọ̀tọ̀ ń pariwo ń tọ́ wà ń lo èbò kí yàrá yáwó kún ọmọ wálé kọ́ wá lọ sin gbà tó ti yé bọ́ kọ́ sanko dáadáa inú àṣà Yorùbá gángan nu ẹ wá rántí ẹ bọ ẹ pa wọn kan rẹ ẹni ọba wọ ọmọlúàbí mu ẹ parẹ́ ṣé ìwọ ọmọlúàbí ńlọ́wà ń bi ẹ wo ohun tó tún ṣẹlẹ̀ ní èwo ìlú tó wà lẹ́gbẹ̀ẹ́ Ẹ̀fẹ̀ yìí náà tí ẹjọ́ máa ń jà yìí Mọdákẹ́kẹ́ téégún tọrọ owó ní ojú títì tí ọdá mọ́tò dùn táwọn tí ò fún lówó tó fọ́ gíláàsì tabọ́mọ tí wọ́n gbé lọ ọta bẹ́ẹ̀ obìnrin lójú eléégún sá lọ àwọn ọlọ́pàá rí àwọn atọ́kùn eégún mú wọn ò tí ì rí eléégún láti àná ní ìsìn eléégún ti gbérọ́ ṣé ìwánú àṣàánú àbí wọn wò eléégún kan ó ti gbérọ́ o so kọ́lọ̀ ń kọ́ sàánú wa so n tó àwa mùsùlùmí ẹ̀jẹ̀ àrònú ọ̀rọ̀ tí Oyèdépò sọ mo gbé kúdóòsì fún ẹ̀yin àfọ ní unity sọnù níbolẹ̀ wà báyìí tó ti yé báyìí níbolẹ̀ wà ẹ̀jẹ̀ àwọn àdàpọ̀ wọn máa nífẹ̀ẹ́ wa so gbogbo bẹ́ẹ̀ ti jẹ́ Christmas tó so ti gbọ́n tó sọ so kó o tó gbẹ́nu lọ bẹ̀ kọ́ ọ lọ ganu sí ẹni tó lẹ̀ ń ganu káàkiri òun náà kadà ganu sí di plane fẹ́ gé lórí so ngbò buyin so ọ buyin àyìn jòkújòkú òun náà sì padà lọ ganu sí di plane òun náà bírèkì rẹ́kọ́ọ̀dù ni pé àkọ́kọ́ ọmọ Nàìjíríà tọ́já náà mọ̀ plane lẹ́nu so ó kọ́ wọn ti wọnú ìwé tán kọ́lọ̀ ń kọ́ sàánú wa níjẹjọ́ ẹ ká sọ fún wa pé àwọn Ọ̀yọ́ state a kú oríire ipe ní last year láti ìgbà tí Ọlọ́run ti ní kíjọba bọ́ sí láti last year náà ta ti ń sọ̀rọ̀ ájì state bọ̀ tọ́lọ́run ti ní kọ́ bọ́ sí ọ̀dọ̀ ẹni tó lágbòye ẹ̀sìn Alhaji Wahashim Abdulwahab Atẹ́rẹ́ so iṣẹ́ tá a ṣe ní last year ìjọba Nàìjíríà
wọ́n ní south west ní gbogbo ilẹ̀ Yorùbá Ọ̀yọ́ state lọ pèrègede jù níbi ètò ájì bí sẹ́yìn ṣe néètì táì gbarú ẹ̀ tẹ́lẹ̀. ṣé báwọn kan wà ń bẹ́ tẹ́lẹ̀ tí wọ́n máa ń tún rárá káàkiri ṣé báwọn bẹ́ẹ̀ sì bá jẹ́ Ọ̀yọ́ state jẹ́ tó abẹ́ ti gbàgbé ni. nígbà tí sọ wọ́n pé bí díà ọ̀dà ounsu náà ló lè ṣe nǹkan tó dá agbábẹ́sìn láṣẹ bí ṣe náà wọ́n tún ti fún wa ní last week pé àníṣe ṣe ájì 2025 o ní south west Ọ̀yọ́ state ló tún gbèrègede jù. so nígbà tó jẹ́ pé ní tí wọ́n ti ń pè ń sún náà yóò play ní ṣètò Ọlọ́run ni kì í jẹ́ pé lè bá ń bi tá a ti ṣe àṣìṣe àṣọ pé ibi owó kéré kan gbogbo àìta ṣe ń dá sí àtọmọ pé gbọ́rọ̀ Ọlọ́run ni táwọn ṣe wá sínú hòtẹ́ẹ̀lì má rò pé a nídìí owó in tó ṣètò ọ̀fẹ́ gbọ́ gidi ni wọ́n á kọ́ fẹ́ gbọ́ àṣìbò kó dìde. so kì í ṣe ká wá fi máa sọ rárá pé ibi tá a dé ìkíní kankan tó wá fẹ́ fún alówó lọ́tọ̀ ṣé wọ́n ṣe ẹlòmíì fún alówó ní ká mo ti gbádùn mo fẹ́ fún yín ní nǹkan kì í á ṣe pé nítorí kíkẹ́ lè máa rówó gbà to help with you and your money. so I nídìí owó gbọ́rọ̀ Ọlọ́run tá a fẹ́ sọ fún ọ ni rí ájì rẹ ṣe bó ṣe dáa ni alihamdulilayi. so kọ́nà ọba àlekọ́lá ájì 2026 wọ́n ti gbé price jáde kálukú kó ètò máa 8.5 ní tí ń fáwọn kèfèrí lórí náà kò sí ń tọ́kàn. so bí ẹni kéèyàn wá wọkọ̀ lọ ibi tí wọ́n ti ń bọ omi so kódà bí ẹni àwọn ó gba àwọn èèyàn lọ́fẹ̀ẹ́ wọn ò lè pọ̀ so ibi tó lọ ń sin mọ́kàsí náà àwọn èèyàn ti ń dáwó lọ o torí pé ọ̀rọ̀ ájì ti yàtọ̀ ní ti máa ń jẹ́ kálómi òfòrí sápánu tí ó bá fi di bí February ní ìsìn wọn ó ti sọ yìí pé ó tún ti close yóò wá di súré ń bájá láwọn abala míì tètè ẹ ń bá fẹ́ lọ múra Ramadan náà kọ́kàn sí a. so iṣẹ́ ti ń lọ kíkẹ́ jẹ́ kéèyàn àjókòó ẹ̀ka rẹ̀ jẹ́ ń fowó ṣe bísínẹ́sì díẹ̀díẹ̀ sí ọkàn pò tọ́ba lajú báyìí àṣàlátù arúmínà náà mi lọ́kàn gbọ̀ ẹni rí bá lọ kọ́lọ̀ ń kọ́ sànù wa. so inshallah á gba ìbéèrè bíi 2 sí 3. so prógámù táwọn ọmọ tá a ní a fẹ́ ṣe oní empowerment fún fódìdí ọdún kan skill acquisition fún inshallah yóò bẹ̀rẹ̀ lọ́la àwọn èèyàn ti register fún prógámù náà yóò sì bẹ̀rẹ̀ lọ́la fún ọdún kan tí wọ́n kọ́ wọn ní tailoring àti knitting tó bá ti ń parí rẹ̀ machine méjèèjì yẹn náà á provide ẹ̀ fún wọn pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́ kì í sọ̀rọ̀ lọ mú kinní kan wá máa kúnlẹ̀ lẹ́sìn mìíràn rọ́ káàkiri wọ́n fàbẹ́rẹ́ gun lọ́wọ́ oògùn rẹ̀ lọ́wọ́ ẹ̀jẹ̀ jáde o gbogbo àwọn wọ́nàwọ́nà ò síun ara ìléyìn kọ́ o 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39. so fún àwa tí a bá ní wa alaikum salam. $88 $99 $39. hello wa alaikum salam. yes Allahumma amin. Ọlọ́run ṣàánú wa àwọn àfáàbù náà lọ́pọ̀ àwọn ń tàjẹ́ làwọn èèyàn náà sì láìkì àwọn náà wọ́n máa lọ rúwó dàgbó fún ẹ̀wọ̀n pé bọ́lọ́n bá ti fẹ́ fìyà jẹ yìí kò ní jẹ́ kéèyàn náwó èèyàn síbi ìyọ́nú Ọlọ́run gbogbo àwọn àfáàbù náà ni wọ́n lọ máa rúwó fún bí wọ́n ṣe ń pààrọ̀ ọkọ̀ fún wọn máa pààrọ̀ gbogbo ẹ̀ fún so 09098 88 99 39 091 2 mẹ́rin 29 39. wa alaikum salam. Naam sir. Kò sí bí wọ́n ṣe ń sáré ká kankan wọn ò ní farabalẹ̀ lórí ìrun ni tó ti yé báyìí èèyàn bá ti wá nírú mọ́ nǹkan tó jẹ́ pé àwọn táwa lẹ́yìn àní rí fátíàkà yóò dá kéèyàn ti sọ fún mọ́mọ́ ẹja máa rí fátíàkà tí ọba ti á gbọ́ torí pé kò sí ìrun fẹ́ni tí ọba rí ka fátíà kálukú ní ó sì ka fátíà rẹ̀ gbogbo àwọn sẹ́rí gbogbo àwọn àfáà tẹ̀ ń sọ ní táwọn ń bí díà dálẹ̀ pọ̀ ó ń súnà ní káràmásìkì ọ̀rọ̀ ẹ̀sìn ó ń bí díà kò sí ń tọ́kàn wọn pa ọ̀rọ̀ pé ọ̀rọ̀ ẹ̀sìn bí wọ́n bá wá bá yín kírun tó kù la wọ́n kẹsàárẹ̀ kí gburugburu wọ́n lọ rì mọ́lẹ̀ ẹ̀ bá àdórí rẹ̀ kọ́ kínní kí wọ́n bọ́ sábẹ́ tẹ́ǹtì wọn máa gbó lọ lọ́kàn wọn so bí wọ́n kò sọ̀rọ̀ pé wọ́n rà lóde súná ọmọ
ẹ̀rí wọn ó wé sí àsìkò wọn ó ní sọ́ọ̀bù àwọn làwọn wáyé tó bá yá wọn ní ẹjọ́ afáfá kan kẹ́kẹ́ bá sọ̀rọ̀ ọlọ́run láàrin ìṣẹ́jú márùn-ún pàápàá ṣé ìṣẹ́jú márùn-ún yẹn fi ń gbowó bọ̀dà táàrọ̀ kì í ṣe pé tọ́lọ́run ní máwọn lẹ́mìí nínú tẹ́gbọ̀n màfà súnà nu ìmọ̀nà yín ní ó mú lẹ́mìí kì í ṣe pé torí owó tó fẹ́ gbà lọ́wọ́ yín bó bá kí ọ lé ogun pọ̀ lọ kí lé ọ̀ràn so gbogbo ẹ̀ owó irun tí ẹ fẹ́ kí ẹ̀rí pàápàá ó ti jùrú lẹ̀ alápá ń bọ̀ wá dé ìyá akínní kan wọn mú wa ọlọ́mọdé wọn jábọ́ lórí igi ewédú kéré kan ọlọ́mọdé wọn kọsẹ̀ lánàá gbogbo àwọn tó wà kó ó sì sáré kírun pápápá ọyọ àtẹfádà ara lẹ̀ yóò máa ṣe ẹ̀rí bí wọn fẹ́ sàdọ̀ àjẹmọ́ àbá yín ka yàsín náà yàsín 33 ó lè gbà òwú lọ́wọ́ tán torí pé kì í ṣe pé wọ́n wulẹ̀ ń bọ́ ẹ̀yin lẹ̀ má ẹ ti wọ kóòdù ọlọ́run là yín o so kọ́lọ̀ ń kọ́ sànà nìkọ̀ọ̀kan wa gbogbo ẹni tó bá fẹ́ lọ hajj ẹ tètè máa pè wá báyìí ọwà ń lo èbó ni ọwà nàìjíríà ni tó bá fẹ́ lọ múra Ramadan inshallah so tètè pè wá lé lórí náà ká tètè ṣètò rẹ̀ pàápàá so àwọn nọ́mbà tí a bá pè jáde fún wa ká tẹ̀sí mẹ́sẹ̀jì àtẹni tó bá ní personal line mi lọ́wọ́ so inshallah yòókù tó dijọ́ mẹ́jọ. àti ti kékeré àgbàlá òǹgbà tá a bá dàgbà má ṣe wá lọ́rọ̀ èṣù ọlọ́run má jẹ́ ká bá wọn bú sàábé ayé tó dojúrú ẹjọ́ ayé kọ́ ànábì ló sọ̀rọ̀ tẹ̀dá ò gbà òdì tẹ̀bà tẹ̀lé kẹ́tò lè sinmi gbogbo tí a wí lẹ́kùkù tí gbọ́ gbogbo èèyàn tó yẹ kó gbà tí ò gbà gbogbo wọn náà ti kábàámọ̀ bọ́nú. Alhamdulillahi Rabbil Alamin kò ní jìbà lọ fún ti alẹ́ yìí àwọn ojú ẹ̀rọ afọ́nkó tàwọn náà ní ọgbẹ́ náà bá tàbí ní kí n máa gbọ́ akérékété ńlẹ́ wọn sọ́sọ́ ọ̀nà tí gbádùn náà sọ́sọ́ ẹ̀mọ́ fún Ibrahim Abu Ibrahim ẹ̀sà òkè fún àtàwá ní ìbéèrè kan àbí kejì yára lérò hajj àbí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn a lè pè wọ́n sórí nọ́mbà àbí ká tẹ́ẹ̀sì mẹ́sẹ̀gì sí wọn ní WhatsApp àbí direct message 070-1064-39 070-1064-39 orúkọ tèmi ní Ridwanullah Muhammad Jami aka ìmọ̀jìbàjẹ́ ní wákà súnà ìpàdé tún di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú ìyọ̀ǹda tọ́lọ́run máa ń sẹ́lá.